ọkùnrin oníṣẹ̀ṣe tó tún jẹ́ babaláwo lórí ẹ̀rọ ayélujára ni ìyẹn Abdulazeez Adégbọlá, ẹni tó pè yẹn mọ̀ sí Tani Ọlọ́run. Ó mà ti ń bẹ̀bẹ̀ láti inú ọgbà ẹ̀wọ̀n tó wà ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara, tó sì ń bẹ gbogbo mùsùlùmí òdodo, pàápàá àwọn tìlú Ìlọrin, gbogbo ọmọ bíbí ìlú Ìlọrin, ẹ̀míà ìlú Ìlọrin àti gbogbo àwọn àfáà ìlú Ìlọrin lápapọ̀ pé kí wọ́n ṣàforíjì fún òun. Láyé òun kò túbú ẹ̀sìn Islam, òun kò sì tó yẹ̀yẹ́ Àlùkùránì mọ́. Ẹ rántí pé lẹ́yìn tí wọ́n ti gbé Tani Ọlọ́run láti ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ tó fi ṣe ibùgbé lórí pé wọ́n ló ń ba orúkọ àwọn gbajúmọ̀ àfáà jẹ́, pàápàá àfáà Òkútagídí, tí ó sì tó dáná sun Àlùkùránì ìwé mímọ́ àwọn mùsùlùmí. Níṣe ni ilé ẹjọ́ kan ju Tani Ọlọ́run sí ẹ̀wọ̀n, ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n fún un ní béèlì, níṣe ni wọn kò tí ì rí onídùúró tí yóò ṣe béèlì, tí yóò gba béèlì rẹ̀ tí wọ́n fún un. Nígbà tí Tani Ọlọ́run ti ń pẹ́ jù lẹ́wọ̀n lẹ́yìn tí ò rẹ́ni gba béèlì ẹ̀, níṣe ló mà ti ń bẹ̀bẹ̀ báyìí, tó sì ti ń sọ wípé òun ti túbà o, àti pé láyé òun kò tún ní jẹ́ kẹ́nikẹ́ni ti òun láti máa sọ ìsọkúsọ sí ẹ̀sìn Islam tàbí sí àwọn àfáà. Agbẹjọ́rò Tani Ọlọ́run, amòfin Muftau Olúfẹlá Olóbì, ló mà kọ lẹ́tà ìdáríjì ẹ̀bẹ̀ sí àwọn àfáà Ìlọrin àti gbogbo mùsùlùmí ìlú Ìlọrin pé oníbàárò òun ló pa òun láṣẹ pé kóun bóun kọ lẹ́tà ẹ̀bẹ̀ náà nítorí pé òun ti kẹ́kọ̀ọ́ báyìí lọ́gbà ẹ̀wọ̀n o, àti pé òun kò tó gbé èbú tàbí sọ̀rọ̀ sọkúsọ lórí ẹ̀rọ ayélujára mọ́ bí wọ́n bá lè dáríjì òun. Amòfin Muftau Olúfẹlá Olóbì ní kí àwọn mùsùlùmí òdodo àti àwọn àfáà kí wọ́n rántí àwọn àyà Àlùkùránì oríṣiríṣi tó sọ nípa àdáríjì, tó sì ní kí wọ́n ro ti ìyá Tani Ọlọ́run, ìyẹn Alhaja Nafisat Adégbọlá, tó kúrò ní ìlú Ìbàdàn láti wá bẹ̀bẹ̀ ní ìlú Ìlọrin pẹ̀lú bí ọjọ́ orí àti ìlera ẹ̀ ṣe rí, tó sì ní kí wọ́n jọ̀wọ́ kí wọ́n dáríjì, nítorí pé nínú ẹ̀wọ̀n báyìí ọkùnrin náà ti kẹ́kọ̀ọ́, ojú ẹ̀ ti là, tó sì ti gbà wípé bóun bá jáde òun kò tó wúrú wà bẹ́ẹ̀ mọ́ tàbí sọ̀rọ̀ ṣàkàṣàkà sí ẹ̀sìn Islam àbí àwọn àáfàá mọ́.